dẹ̀sìn rú ẹ jẹ́ kó ní kálukú ó wà bó ṣe wà ẹni tó bá ṣe pé tó bá pèsè sàrà á jẹ́ ẹ̀yin náà ń jẹ́ńjẹ́ wọn ẹ sì ń gbowó lọ́wọ́ wọn lẹ fi ń túnra yín ṣe lẹ fi ń tún lè kéwu yín ṣe lẹ fi ń lọ Mọ́kà lẹ fi ń ra mọ́tò. Afa Abdullahi ó yẹ ẹgbọ́n nǹkan tẹ̀ sọ ẹgbọ́n. Muslim for the Christians àwọn mùsùlùmí lọ́nà ọ̀dà bẹ̀rù mùsùlùmí lọ́nà ọ̀dà bẹ̀rù mùsùlùmí lọ́nà ọ̀dà bẹ̀rù àwọn náà tún bá ìbẹ̀rù ṣé wọ́n gbé mùsùlùmí tọ́jú mùsùlùmí náà bẹ́ẹ̀ ṣe wà á sìn kẹ́mẹ́ hasan Allahu lẹ́ka ọlọ́ni ẹ̀ ṣe dáadáa sí àwọn èèyàn gẹ́gẹ́ bí èmi ọlọ́run ṣe dáadáa sí ni pé ẹni ọlọ́run bá bùkún kó náà bùkún ẹlòmíì ẹni ọlọ́run bá fún lówó kó máa ná fún tálíkà ẹ dẹ́kun ṣé irú àwọn tálíkà ti bẹ nílẹ̀ Yorùbá yìí ṣé wọ́n ṣe é ṣe bẹ́ẹ̀ kùsà tálíkà ilẹ̀ Yorùbá tálíkà ilẹ̀ Yorùbá tó sọ̀rọ̀ fún tán tó lè fi di sọ tó lóko lòlò tálíkà Christian wọ́n máa ń ní ètò wọ́n àdẹ ní criticize wọ́n àdé segregate pé Christian nìkan ni kọ́ wá segregate pé Christian nìkan ni kọ́ wá wọ́n á gbé ètò yẹn kalẹ̀ wọ́n á dẹ̀ ní kí gbogbo èèyàn gbogbo everybody gbogbo arúgbó ẹni tójú bá dùn ẹni ìfúnpá ẹni tó bá fẹ́ yẹ ìfúnpá rẹ̀ wò wọ́n á wo gbogbo wọ́n máa ń gbé ètò ìlera ọ̀fẹ́ wọ́n máa ń gbé kalẹ̀ dáadáa ṣùgbọ́n eléyìí tí wọ́n gbé kalẹ̀ yìí ibi dáàtì màgbé tálíkà sọ̀rọ̀ ṣe lóore nìyẹn o ètò eléyìí tí Queen Naomi gbé kalẹ̀ in conjunction in collaboration with Alhaji Hamzat Oriyomi ètò eléyìí tí wọ́n gbé kalẹ̀ yìí ètò kí ni wọ́n pè ṣe bí ètò Christmas kékeré kan festival ni purposely for the Christians tí wọ́n fẹ́ sọdún sọ yẹ kí mùsùlùmí kankan lọ bẹ̀ sọ yẹ kí mùsùlùmí kankan lọ bẹ̀ mùsùlùmí ló máa pọ̀ jù níbi ètò yẹn tí wọ́n bá lọ wo tó bá lọ ẹ̀jẹ̀ kan gbé lísì àwọn tí wọ́n ti kọ́rúkọ sílẹ̀ kan gbé jáde kan máa kà láti kọ́rúkọ mùsùlùmí ló máa pọ̀ jù bẹ́ẹ̀ kí ni mùsùlùmí tí wọ́n gbé kéde kan Christmas carnival àbí kí ni orúkọ tí wọ́n gbé nígbà tí wọ́n gbé ètò kalẹ̀ fún àwọn Kristẹni torí ọdún Christmas ti ń bẹ níta Christmas carnival ni wọ́n pè é ṣé ọjọ́ Iléyá carnival ẹ̀yin mùsùlùmí àwa mùsùlùmí kí ló dé náà lójú tì sọ́jọ́ Iléyá carnival sọ́jọ́ ìtúnu àwẹ̀ carnival tá a bá gbé carnival kankanlẹ̀ bóyá mùsùlùmí fẹ́ bí nǹkan mélòó tẹ́ ẹ bá rí Kristẹni láàrin àwọn tí wọ́n bá wá wọn àlékọ̀ wọn ìkọ̀ ṣùgbọ́n ní kíkẹ́ ìbára bẹ́ẹ̀ kan ẹ̀rí ọ̀bẹ̀rẹ̀ mùsùlùmí ó ní ẹlòmíì lọ́sọ̀ ìjà àbúrẹ̀ nù torí pé ọ̀dà bẹ̀rẹ̀ lọ gbà ó lè lọ́pọ̀lọpọ̀ ẹ̀ gbogbo àbá ẹ̀ mọ́tò yàwó yín gbogbo àwọn àbá ẹ̀ jẹ́ mọ́tò yàwó wa gbogbo àwọn mùsùlùmí àwọn ìmáàmù àwọn mùhásínù gbogbo àwọn mùsùlùmí ẹ̀ jẹ́ mọ́tò nulẹ̀ wa ẹ̀ jẹ́ mọ́tò nulẹ̀ wa ẹ̀ jẹ́ mọ́tò àwọn ọmọ wa kò tí bí lè gbé ètò kankalẹ̀ wọ́n fẹ́ gbé rẹ̀ sí bí kan ni o wọ́n fẹ́ gbé àbọ̀ ẹ̀wà bí kan ni o wọ́n fẹ́ gbé gàrí bí kan ni o mùsùlùmí ní ọlọ́bẹ̀ tí wọ́n pọ̀ jù Christmas carnival kí ni mùsùlùmí wọ́n bẹ̀ tí wọ́n pè ẹni tí wọ́n wà lóyún ẹgbẹ́ Christmas ọ̀tọ̀ làwọn tó lọ́dún tó bá níjọ́ ọdún wọn àwọn ọdún Christian lélẹ̀ ọdún Christian ó ti pẹ́ Christian o ọmọ ìyá wa bẹnu wọn tí ó dẹ̀ dáná èmi ọ̀jẹ̀ ṣùgbọ́n wọ́n gbé ètò òkú èmi ọ̀jẹ̀ ṣùgbọ́n wọ́n gbé ètò Queen Naomi gbé ètò ìkalẹ̀ purposely for the Christian kí ni mùsùlùmí wà lọ bẹ̀ àwọn mùsùlùmí tá lọ bẹ̀ yẹn lọ yẹ ká arrest gbogbo mùsùlùmí tó lọ síbẹ̀ yẹn ó yẹ kí wọ́n arrest wọn ó yẹ kí wọ́n lọ gba lísì yẹn lísì tí wọ́n fi kọ orúkọ sílẹ̀ gbogbo ẹni tí wọ́n ti gbé mùsùlùmí ni tó kọ orúkọ kalẹ̀ níbẹ̀ ó yẹ kí wọ́n arrest wọn àwọn mùsùlùmí lọ dábẹ̀ torí tí wọ́n bá lọ fún nígbà pé population tó pọ̀ tó yẹ nínú Ìbàdàn wàláhì mùsùlùmí lọ́pọ̀ tó bẹ̀ kí ló dé kí ni jó lọ́wọ́ dàbí tó lẹ̀ kí ló ń jí ń jó wa lọ́wọ́ dàbí tó lẹ̀ àwa mùsùlùmí kí ló kẹ́lẹ́ kó kí ni kò sọnù nígbèsí ayé wa. mùsùlùmí lọ̀tá mùsùlùmí àwa mùsùlùmí lọ̀tá mùsùlùmí o wàláhì láàárọ̀ yìí péèjì yẹn wọ́n tún jù sí mi àwọn èèyàn bíi mélòó kan jù sí mi ní diaspora ẹ lọ wo kọ́mẹ́ǹtì tí wọ́n kọ́mẹ́ǹtì ń bẹ̀ yẹn gbogbo àwọn kìrìsìtẹ́nì tó wà bẹ́ẹ̀ náà ní good talk Afa Abdulhakeem ìkà ní ẹ̀sìkà náà ó pọ̀ jù ẹ jẹ́ kíkí ní yóò go viral
part 1 part 2 part 1 part 2 ẹni mùsùlùmí ló pọ̀ nílùú Ìbàdàn ṣé olówó mùsùlùmí náà ò ṣoore ni tí kìrìsẹ́nì wá jẹ ń bẹ̀ Afa Abdulhakeem ẹ wá ní gbogbo mùsùlùmí tó bá ń bẹ̀ kán àrẹ́sì a jẹ́ pé nù mùsùlùmí ní Ìkirè náà lọ bẹ̀ nù àwọn ìyàwó yín àwọn àfáà tẹ̀ wá ń kìlọ̀ fún ṣé ẹ rí àfáà níbẹ̀ ni ó mà ṣe o àwa mùsùlùmí lọ̀tá ara wa ẹ̀yin dẹ̀ lọ́ọ́ jẹ lọ́ọ́ mu níbẹ̀ ẹ jẹ mu níbẹ̀ ẹ̀yin náà lẹ dojúkọ àwọn sálàfí pé wọ́n ṣe lè sọ pé kẹ́ ẹ má jẹ kírísímàsì ẹ dẹ̀ jẹ́ ẹ̀yin tìlú Ìkirè náà sì lẹ kọ́kọ́ jáde tóhùn yín gba ìlú kan ẹ̀yin náà lẹ tún gbé ẹdẹ lẹ múra dẹdẹdẹ lẹ kàn rúrú lẹ lọ sí ṣọ́ọ̀ṣì tẹ lọ kí wọ́n pé happy Christmas ṣé mùsùlùmí Ìkirè kọ́ nìyẹn ta ló ní tẹ́ ẹ ṣe ò dáa ta ló fariwo tá ń gbà yín ìṣẹ̀lẹ̀ ó ṣẹlẹ̀ ni Afa Abdulhakeem ìṣẹ̀lẹ̀ ẹ wá lọ mọ́ ìsìláàmù lẹ́sẹ̀ ìkà nìyí o torí owó YouTube tán bá ní ẹgbẹ́ wá àwọn blogger sì ti pín mọ́ yín lọ́wọ́ ẹ wá kan àbùkù olórògbó lọ́wọ́ ìsìláàmù a jẹ́ pé gbogbo tẹ́ ń sọ lórí ìsìláàmù irọ́ ni kí lẹ̀ ń dìfẹ́ǹdì lára ìsìláàmù òkè ní ìsìn kírísímàsì lóde yìí àwọn ẹbí mi tó jẹ́ kìrìsìtẹ́nì ìníbọn ṣe mọ́nà àbí nǹkan kan lè wá ṣẹlẹ̀ ń bẹ̀ wá lé mi mùsùlùmí tí mo lọ bẹ̀ ló fà á ẹ sì tún láyàláyà ẹ ń sọ pé ẹ̀yin mùsùlùmí ẹ̀yin àáfàá ẹ máa tọ́jú ìyàwó yín èmi ò bá yín wí ńgbà social media sọ ẹ̀yin náà doge Afa Abdulhakeem social media ló sọ ẹ̀yin náà doge yes mi ò bá yín wí ara tó jẹ́ pé tèmi náà bá gbé pílátífọ́ọ̀mù mi kalẹ̀ tí n bá sọ òdodo báyìí wọ́n fúláàgì ẹ̀ wálẹ̀ ní ò jẹ́ kí n máa bá yín wówó wákúwà ńlẹ̀ mi ò ní rò tọrọ lẹ́lẹ̀ kí n máa rún gbẹ́ bíi tiyín yìí a jẹ́ páwọn ìyàwó yín ní Ìkirè náà kó àwọn ìyàwó mùsùlùmí yòókù sínú mọ́tò tán gbé wọn lọ sí Ìkirè tán gbé wọn lọ sí Ìbàdàn tán lọ rèé dàbẹ̀rù torí ẹ̀yin lẹ mọ̀ pé mùsùlùmí ló ba bẹ̀ jẹ́ o a jẹ́ pé ẹ̀yin gangan lẹ kó àwọn ìyàwó yín tẹ́ ẹ ní kán lọ bẹ̀ kán lọ dàbẹ̀rù torí pọ́dún kálífà ni wọ́n ń ṣe Mọ́kà wọ́n ń sọdún kálífà Mọ́kà wọ́n sì ń ṣe ní Dubai nbí ẹ ń lọ nìyẹn o tó jẹ́ owó social media tẹ́ ẹ bá gbà tẹ́ ẹ gbé gbàbẹ̀ lọ kìrìsìtẹ́nì ó ti dánú owó tẹ́ ẹ fi lọ Mọ́kà ẹlẹ́bọ ti dánú owó tẹ́ ẹ fi lọ Mọ́kà aláìjẹ èèyàn ti dánú owó tẹ́ ẹ fi lọ Mọ́kà oníṣẹ̀ṣe gan ti dánú owó tẹ́ ẹ fi lọ Mọ́kà tẹ́ ẹ fi ń kọ́lé tẹ́ ẹ fi ń kọ́ ṣọ́ọ̀ṣì tẹ́ ẹ fi ń kọ́ ilé kéwú yín mùsùlùmí náà sì dánú ẹ̀ ìwọ̀n bẹ́ẹ̀ kú ni wọ́n bá tẹ̀ ṣé wàá fẹ́ bíi kémi oṣù tún náà àṣírí kìrìsìtẹ́nì báwọn ṣe ń rí owó ni ìrówó oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni tẹ́ ẹ bá ní kírísítẹ́nì ló pọ̀jù tí ń dá nǹkan lẹ̀lẹ̀ kírísítẹ́nì ló pọ̀jù tí ń sanwó tí ń gba táìsì tí ń gbowó tí ànábì yìí sá òní kan gbà kírísítẹ́nì ló pọ̀ nú ẹ̀ tán ń gbà á ṣebí nínú kírísítẹ́nì náà ló ti sọ pé irú ẹ̀ ò sí o irọ́ làwọn ń pa kẹ́lẹ́ bá àwọn ẹgbẹ́ ń jẹrọ́ ìyẹn ò sì ti torí pé ká ní akọ̀ wọn lọ́mọ ìyá tán bá fẹ́ ṣe nǹkan kan mọ́ lọ
àwọn ẹni ń dáwó fún yín àwọn ẹni wọ́n ń wò yín tẹ́ fi ń rówó gbà ìlú kìrìsìtẹ́nì náà wà mùsùlùmí sì wà nù wọn nílùú Mọ́kà gan mùsùlùmí lọ ṣé wọ́n pe kìrìsìtẹ́nì lọ ni ẹ̀yin onísọkúsọ yìí ẹ̀yin àfáà blọ́gà lórí nẹ́ẹ̀tì ẹ̀yin àfáà blọ́gà lórí nẹ́ẹ̀tì kí nǹkan kan wá ṣẹlẹ̀ sí kìrìsìtẹ́nì kẹlẹ́ fẹ́ bú wọn irọ́ lẹ pa torí ẹ̀yin náà ń jẹ nínú ìjẹkújẹ ẹ̀yin náà ń jẹ nínú ìjẹkújẹ sì ń dúró fún wọn ẹ bá wọn ṣiṣẹ́kíṣẹ́ lábẹ́lẹ̀ ntọ́ bá imú yín da gbogbo mùsùlùmí pọ̀ wípé kán tọ́jú ìyàwó wọn pé gbogbo mùsùlùmí àwọn mùsùlùmí Ìbàdàn ẹ kọjá àyè yín too much ntí ò bá imú yín pé rí mùsùlùmí Ìkirè èmi bá yín pè é ìyàwó yín jẹ́ kan nú àwọn ẹni tó kó àwọn obìnrin sọ́kọ̀ tán gba Ìbàdàn lọ tán lọ dàrú níkirè kí ló dé ẹ̀yin àfáà blọ́gà Ìkirè tẹ́ẹ̀ní jẹ́ agbádùn lórí social media tẹ́nìkíní ò bá lè pe ẹnìkejì sákìyèsí ẹ dákun torí ọlọ́ ẹ jẹ́ àdàrú ǹjẹ́ gbọ́ tí mùsùlùmí ò bá ṣe yín lóore ó wá dóore mélòó tẹ́yìn náà ṣe fún mùsùlùmí ẹ ń kọ́ mọ́ ń kéwù ẹ̀ gbowó lé kéwù yín ni mùsùlùmí ò rówó lọ́nà àràámù mùsùlùmí ò sì kò fárun wèrè kò bọ́ aṣọ lára wèrè kó sì kó lọ lé ẹ̀ mùsùlùmí ò ṣoore kó gbà lọ́wọ́ ẹni tó ṣoore fún kìrìsìtẹ́nì náà sì ti ṣoore fún ó ti ṣoore fún mùsùlùmí tó sì gbà kúrò lọ́wọ́ rẹ̀ tán ní kò sí bí kò lè gbérí mọ́ wọ́n gbàwẹ̀ títí tí wọ́n gùn lọ́rùn lórí ọ̀rọ̀ yẹn kí ló dé àfọ Abdulhakeem Ìkirè lẹwà tẹ́ ẹ̀ bá rẹni pàkíyèsí yín wọ́n ń fi ṣọ́ yín dà mí láàmú ǹjẹ́ ẹ mọyì àwọn èèyàn tó ti wò ǹjẹ́ ẹ mọyì àwọn èèyàn tó ti wò tẹ́ ẹ bá lẹ ẹ jẹ́ blọ́gà ti da ìsìláàmù rú ṣebí kan nú yín ní sọ pé Sálàfí 1990 ní kọrin fún Sálàfí ẹ̀yin gan aláìda ṣé tẹ́mi bá wọ́n ń perí mọ̀ kó dòrò lónìí ṣe mọ̀ pé mo ti perí àwọn bàbá wa àwọn bàbá aláàánú mọ́ ọ̀rọ̀ yìí ẹ máa lo làákàyè kẹ́ tó máa sọ̀rọ̀ ẹ máa lo làákàyè kẹ́ tó máa sọ̀rọ̀ ǹjẹ́ gbọ́ ẹ ṣìkà fún Islam ẹ ṣìkà fún síláàmù o ṣe ti gbọ́ jẹ́jẹ́ ní síláàmù jókòó ibi tí oore bá wà ní síláàmù ó lọ jẹ wọ́n kúkú ti pè wá lóníbàárà tẹ́lẹ̀ gbẹ̀yìn sì ti mọ̀nà ọ̀dọ̀ àwọn kìrìsìtẹ́nì tẹ́ ń fi ń ro oore ọ̀fẹ́ gbà ṣe bẹ́ẹ̀ sì fẹnu yín ní lákìbù kìrìsìtẹ́nì ọ̀sẹ̀ ní òbó ní wọn nínú ọmọ ìyá ẹ̀yin sì ń lọ ẹ̀ ń gbóúnjẹ kìrìsìmáàsì ṣé wọ́n kọ́ pé àfọ Abdulhakeem nìkan ni kó gbóúnjẹ kìrìsìmáàsì ni ẹ̀rọ dẹ́dẹ́dẹ́ ẹ̀kan rúrú ṣọ́ọ̀ṣì mọ̀lẹ́gbà lọ́tẹ́ lọ kí wọ́n pé happy new year happy christmas wọ́n dẹ̀ gbóúnjẹ wá ẹ jẹ gbogbo wa náà làálàá gbọ́dọ̀ jẹ àwọn àfáà náà sì ti sáyẹ̀nsì pa gbọ́dọ̀ jẹ ntọ́ báyìí mú bẹ́ẹ̀ ẹ̀yin gan àwọn ọmọ lẹ́tọ̀ọ́ àti gbóúnjẹ oúnjẹ ìparí ọdún christmas àwọn ẹni ń fún yín lówó lókèrè zakata wọn kírísítẹ́nì iná ń yọ fún yín nú ẹ̀ Caliban tó bá sì jẹ́ Caliban lẹ bá wí ni Saudi ń gbà wọ́n lálejò láti wá ṣe Caliban títí yín ti jẹ́ mọ́sálásí yín náà wọ̀ ni àbílẹ̀ ìwé yín náà wọ̀ ni mo sọ náà mo ní àbíà ọ̀rọ̀ tí bàbá yìí sọ ṣé nítorí pé skul ìsìláàmù ni wọ́n ti ṣe tẹ́mi tó ń sọ fẹ́ nìyẹn pé ṣé àbí skul ìsìláàmù tán ti ṣe ń ló fa kí máa yìí ó máa sọ báyìí mo dẹ̀ ronú kan kíní ìyàbí kíni ọkùnrin sọ ó ní gbogbo líìsì tí wọ́n kọ ìsìláàmù mùsùlùmí ló pọ̀ ńbẹ̀
Àfà Abdulhakeem ẹ dẹ̀ bẹ̀rù Ọlọ́run, ẹ dẹ̀ bẹ̀rù Ọlọ́run. Ẹ lọ wo àwọn ẹni tán fògànà tán ju ọmọ sílẹ̀ lẹ̀, tí wọ́n ju ọmọ sílẹ̀ lẹ̀, ṣé mùsùlùmí ni wọ́n ni àbí kìrìsìtẹ́nì àbí oníṣẹ̀ṣe? Àwọn ọmọ ọ̀tá gan wọ́n pọ̀ ńbẹ̀. Kódà bá bá chẹ́ẹ̀kì àwọn Haúsá náà wà ńbẹ̀ táwọn náà fẹ́ gborí ọ̀fẹ́. Mèáké yìí ni tán bá ní àwọn ń fún wọn lẹ́bùn kan ní owó ni àtóúnjẹ o. Ó ti di definitely ó ti di oore gbogbo ògbóró náà. Ẹ sì wá di gbogbo ẹ̀rí gidi ẹ̀dílé mùsùlùmí lórí ìkànnì yín. Kí láǹfààní láwà ní tẹ̀ ń wé? Ẹ̀yin sì ní lẹ́mẹ̀ẹ́búbú. Kán wá mọ bú Sàláfì kẹ́yìn náà sì lọ́wọ́ sí. Ẹ̀yin náà sì pẹ̀lú ẹni tí ń bú Sàláfì, àṣẹ́yìn gan mùnáfìkì ẹ̀sìn lẹ́ ń ṣe. Ìkànnì yín. Ẹrù tẹ́ dì lé gbogbo àwa mùsùlùmí lórí, wàláì tàláì, ìlú Ìkirè lọ́lọ́run ò bá wa darí ẹ̀ sí. Ìlú Ìkirè lọ́lọ́run ò bá wa darí ẹ̀ sí. Ẹ jẹ́ ó go viral bí títí ẹ̀ náà ṣe go viral. Kí ló dé tẹ́ ẹ bá fẹ́ dìfẹ́ǹdì ẹ̀sìn míì tó jẹ́ bẹ̀lẹ̀ tí ń rí jẹ, ibi Ọlọ́run kóore yín mọ́nù kò sẹ́ni níbo lẹ̀ ṣe jẹ́. Kò sì sẹ́ni tó bá yín wí pé kèfèrí ń dáwó nínú owó tẹ́ ń gbà nínú YouTube yín o, kìrìsìtẹ́nì ń sanwó fún yín o. Kí ló dé? Kò sẹ́ni bá ń jà sí. Tí mùsùlùmí ò bá tí ìráyè bí ó bá fi kan lẹ́lẹ̀, ẹ fi wọ́n lé, àsìkò ní ètò oníkálukú mọ bóun ṣe ń rówó tiẹ̀ náà. Ṣé màá wá sì torí pé bí ń pa ìlú tí ń bá láníyàn láti rán mọ́ mi lọ Mọ́kà níran lọ ni? Nígbà tí ìṣèjọba ló bá san fún mi, ìwọ̀nba oore tọ́lọ́run bá ní í ṣe màá ṣe. Mò ń ṣiṣẹ́ nítorí àwọn ọmọ mi ni. Mò ń ṣiṣẹ́ nítorí àwọn ọmọ mi ni. Àfà Abdulhakeem, ǹjẹ́ ti gbọ́? Owó tẹ̀yin náà ní mélòó lẹ gbé wá sórí social media kẹ́ wá pín fáwọn èèyàn? Ṣé lẹ́ẹ̀ lówó lẹ lọ Mọ́kà? Lówó lẹ lọ Mọ́kà, lẹ ń lọ Saudi, lẹ ń lọ Umura, lówó. Ó wá di mélòó tẹ́ ẹ gbé síta tẹ́ ẹ ní tó gbogbo ẹ̀yin ọmọ ìlú Ìkirè ẹ wá máa gbà o. Mọ́kà ọdún ní ìlọ, Umura ọdún ní mọ iye tó jẹ́ ní 3 million, dẹ̀ ní òṣòwò. Ǹjẹ́ tẹ́ ẹ bá fowó yẹn tẹ́ ẹ fi ṣe àánú, ṣẹ́yìn ò lówó nìyẹn ni? Kírísítẹ́nì náà ó sọ yín doge lóòótọ́ àti lódodo. Owó mùsùlùmí wà nù ẹ máínọ́ọ̀sì ti mùsùlùmí tó sọ yín déèyàn lọ́jọ́ èní. Ẹ yọ kú òkè wò wọn bá ń tí ó kù. Ẹ tàbùkù mùsùlùmí púpọ̀ jù. Tẹ́ ẹ bá tiẹ̀ ní ìjọ yín o ń ló lọ dàbẹ̀rù ìbàdà, àbámọ̀rú ọ̀rọ̀ tá a bá sọ. Torí ẹni lógo, ẹ má ṣàkóbá fáwọn ẹ̀yin ẹlẹ́ni, jẹ́jẹ́ wọn náà jókòó. Ẹ má ṣàkóbá. Ẹ má ṣàkóbá fún ìsìláàmù. Ẹ̀yin lọ̀tá ìsìláàmù. Ẹ pẹ̀lú kì í ṣe Sàláfì nìkan, ẹ̀yin gan pẹ̀lú. A sì ti rí yín nìyẹn torí ẹrù burúkú tẹ́ ẹ dìlé ìsìláàmù lórí yìí. Wàláì tàláì, àfi k'Ọlọ́run dájọ́ láàrin àwa pẹ̀lú yín. Kódà kìí ṣe láàrin kìrìsìtẹ́nì, ẹ̀yin nìkan, ẹ̀yin ló ní sọkúsọ. Tẹ́ ẹ bá sóòótọ́ ọ̀rọ̀ fáwọn kìrìsìtẹ́nì, tẹ́ ń bá àtìlẹ́yìn wọn ládùúrú gbogbo nǹkan tó ń ṣe. Kìrìsìtẹ́nì ṣoore fún mùsùlùmí, ó sì gbà lọ́wọ́ ẹ̀, ó gbà lọ́wọ́ ẹ̀, ó fòró ẹ̀mí ẹ̀. Ẹ̀yin náà lẹ jáde tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní gbaná ojú ọ̀pọ̀lọpọ̀. Kí ló dé? Ẹ lọ ṣọ́ra yín o, torí tí n bá ṣe kinní ìjáde wọn ò ní jẹ́ ń gbádùn pẹ̀lú fídíò yín. Mo lẹ́mìí ti bá yín sọ o, ìmọ̀ irú nǹkan tẹ́ ẹ ti ẹ̀kọ́ ránṣẹ́ sí mi ò kúkú kàwé. Ẹ mọ̀ tẹ́ ẹ bá máa sọ lẹ́nu, ṣé ti gbọ́?
ẹ mọ̀ tẹ́ bá máa sọ lẹ́nu nǹkan rabata báyìí ṣẹlẹ̀ ẹ dẹ̀ dílé mùsùlùmí lórí ìkà níyín sẹ́ ọ̀tá ìsìláàmù níyín ọ̀tá ìsìláàmù níyín àfọ olódodo sì ń gbọ́ gbogbo eléyìí wọn ò lè wọn ẹ̀ ń jábọ̀ wọn ò lè heyín ẹ̀ ń jábọ̀ wọn ò lè heyín ipe tẹ́ ẹ sọ ti pọ̀ jù yóò kó bá ìkirè ẹ̀yin àfa àkirè gan torí sì tẹ́mi ò fọ́ nìyẹn pé ó lè jẹ́nu àwọn ìyàwó àwọn àfa nílùú ìkirè iná kó sínú mọ́tò tó sì ní kán lọ dàbẹ̀ rú kí ló dé ẹ sinmi dọ̀ owó orí YouTube ẹ má jẹ́ ó sọ yín do nísọkúsọ ẹ má jẹ́ ó sọ yín di bànìbànì ẹ má jẹ́ ó sọ yín dàgbà àyà ẹ má jẹ́ ó sọ yín dẹni tí ń dẹ̀sìn rú ẹ jẹ́ kó ní kálukú ó wà bó ṣe wà ẹni tó bá ṣe pé tó bá pèsè sàrà àjẹ́ ẹ̀yin náà ń jẹ́ńjẹ́ wọn ẹ sì ń gbowó lọ́wọ́ wọn lẹ́fí ń túnra yín ṣe lẹ́fí ń tún lè kéwu yín ṣe lẹ́fí ń lọ mọ́kà lẹ́fí ń ra mọ́tò ṣẹ́yìn nìkan lẹ fẹ́ kán máa gbé fún ni kìrìsìtẹ́nì ni ó gbé mọ́tò fún yín o ṣẹ́yìn nìkan ni ẹ ṣe tàkẹ́ ẹni kẹ́ ẹ fáwọn yòókù ẹni tó bá lẹ́fẹ̀ẹ́ sí tí òun náà fẹ́ gborí ọ̀fẹ́ lọ́wọ́ wọn ẹ jẹ́ wọn gbà ọ̀nà tí kìrìsìtẹ́nì ń bá rówó tiẹ̀ yàtọ̀ sí ti mùsùlùmí mo dúró báyìí ẹ lè fèsì fún mi o mo wà lé fún mi kúkú ní péèjì débi tẹ́lẹ̀ fẹ́ fúláàgì ẹ̀ torí béèyàn bá sòdodo ọ̀rọ̀ báyẹ̀ ẹ̀ níjí ó gbádùn èmi náà sì ní ìdí owó àràámù tẹ́ ń gbàjọ